ولا مولانا الشيخ العادي ابراهيم النياس رضي الله تعالى عنه البركه ولا والله ati bai atalbai ọlọmọ yóò fọdà wa Muhammad. mo ta kí ní gbogbo má bàa gbóná ni. mo bí gbogbo tí ń jẹ́ àlífà kọ̀ọ̀kan níbi tó ń kálukú ti wá. ẹjọ́. ẹgbẹ́ àpò aráfẹ́ra kù lọ́jọ́ tó dùn síra o. àmín. ẹjọ́. ojú bàbá wa gbà. ó ti dàbá yẹn wọ́n lè filẹ̀. àdàmú lọ́hùn ayáàtò. ọlọ́mọsàjà rí wípé o. àmín. ọlọ́mọsàjà rí wípé. àmín. ọlọ́run foríjì àwọn àgbàlagbà. àmín. gbogbo orí àlìkè àmà wọn. àmín. wájẹ́kẹ́ sọ́lẹ̀ pẹ́lẹ́ ìwọ̀n. àmín. láì ti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ìkàlẹ̀ okun ọkùnrin ó sì gbọdọ̀ bí mo ṣe rí lónìí ó rí irú bàbá tó lọ sọ́dọ̀ náà ọba yìí bí a bá ní a máa ka lọ́kọ̀ọ̀kan ìdásìnà tọ́nù ìkàlẹ̀ lórí àjàtà wà yìí àwọn tí mo tí bàbá wa àlùfà ìlọ́fà ẹ̀dá gbogbo ẹ̀yìn àgbàlagbà mú kí láì yọ ẹnìkan kálẹ̀ o. mo gbé àwọn ọlọ́run lọ́mọ rẹ̀ àwọn ọlọ́run ayáàtọ̀ sẹ́kì wa Satar àwọn ọlọ́run ayáàtọ̀ àlùfáà alátàbújá àwọn ọlọ́run ayáàtọ̀ bàbá wa àfọ̀ntá ọmọ àbùdíè bíbá ní ọlọ́ba kí gbogbo orí ní. ọlọ́mọ́sàbà ń kí gbogbo yín àmín dápapọ̀ àmìwájú ní bẹ́ẹ̀ wo mo kí prọ́fù wa ẹ̀fọ́ àbábá àmínúlá ọlọ́ba mi kí ìmáàmù alákọ̀ọ́lápọ̀ gbogbo yín ẹ̀dàkùn àlùfáà wa afẹ́lẹ́lẹ́ ọlọ́mọ́sàbà mi tó tì í àwọn àlùfáà wa látọ̀fà mo kí yín o. ọlọ́mọ́sàbà mi tó tì í o. àbá àgbàgbà mo kí yín o. wọ́n àyà tó fẹ́ gbàgbà kan mo kí ẹ̀dàkùn torí àkókò mi. owó ni àwọn òbí lápapọ̀ mo kí ọlọ́mọ́sàbà wà pẹ̀lú ó gbẹ̀yìn àgbàlagbà gbé mo kí ọlọ́mọba ọtí àlùfáà wa Ibrahim mo kí wọn ní kí kalẹ̀ ọlọ́mọ́sàbà mi wa Muhammad mi ìbákọ́lá àwọn ẹni ọlọ́run. wọ́n kí àwọn kò ní ṣe bàbá wa tọ́lọlé. if you carry food media you go beg am don't block all the people see what's your plan don't block all the people wey dey there you go beg am. mayo ṣe gba ẹmu nípa láìfù ṣe gba ẹmu sísọ. Àmín káwọn máàmù wa àbúlé tọ̀rẹ̀ ọlọ́run bá gbé tì lọ́la lórí àwọn ọmọ gbogbo ẹ̀rọ ìfẹ́ ọlọ́run bí kíbi tó ń kálukú tó wá jẹ̀mọ́ ọlọ́kùnrin lóbìnrin salamullahi alaykum wa rahmatullahi wa barakatuh. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. Àkàlìmá wí kẹta ni gẹ́gẹ́ bí ìtàn àwọn ilé tó fẹ́. Àwọn Satar ó ti ṣe wá sí ẹni ọba márùn gbọ́ mo kí bàbá wa wàhálà òlìṣà lọ́ba dótì. àwọn bàbá tó lọ léyìí pọ̀ ṣé ìgbìyànjú sí mo pọ̀
بعد بسم الله الرحمن الرحيم وقل الأرض لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون قل على عباده الذين اصطفى الله خير أما يشركون ربي أوصيني أن اذكرني نعمتك الذي أنعمت علي وعلى والدي وأني أعمل صالحا إن ربنا لغفور وقال وارجني مخرج واجعلني من لدنك سلطانا نصيرا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا أكي الله أكبر الشيخ مناسب رضي الله تعالى عنه إما níbẹ̀ yẹn ṣe pàdé yẹn.
ọjọ́ tá a fẹ́ lò kọ́ ilé ayé kọ́ ni bàbára o kí lọ fẹ́ ṣe ń bẹ̀. àwọn kan náà wá bí sẹ́wọ̀n dásù ṣe wá wọ́n lọ kọ̀ láti bí sẹ́wọ̀n dásù ṣe lọ wọ́n ṣe é dímá sí ìdáhùn sí bó ṣe ṣe é dímá nígbà wọn dé wọ́n sùn ní. ìyàwó máa yí ní ìyá náà sọ àṣìdá àtàlí yẹra ọmọ ìsẹ́ni Islam ọ̀fẹ́nùṣẹ́ àti màṣíwájú gbọ̀wọ̀ lórí pé ká ti ṣe torí kíni torí bọ̀ ọ̀mọ̀gbà tí ó dé òsì àkókò tí ọ̀ma bí tí ọ̀ma àkókò ọ̀mọjọ́ ọ̀wá máa bí tí ọkọ̀ ọmọ. àyè márùn ní Islam fi fáàlì wípé wọ́n gbọ́dọ̀ tètè múra tí sẹ́yìn tó ọba ṣe ní ó kú bísẹ̀mù dáṣù bá ń bẹ láyé tó ń ṣe mọ̀lúdì tẹ́rù bá pọ̀ tó ìtẹ̀ láwọ́rù ni tó tún wà láyé lónìí. ìyàwó máa yí ní ìyá dúró náà sọ àṣìdá àtàlí yẹra ọmọ ìlànà fàmẹ́yà àmẹ́yì مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. ọbẹ̀ àti sẹ́ yàbí àyà kẹjọ ṣọ́ọ̀tù dìmà iṣẹ́ tó wá tẹ̀ ṣe òun ní sẹ́rẹ̀ tó o bá wáyé kó o ṣiṣẹ́ kó o ṣiṣẹ́ rẹ̀ ó waste. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. ẹ pàdé ẹ wọ́n máa ń sọ wá sí lọ́pọ̀lọpọ̀ gbà nígbà tí ọtọ́ náà ń fẹ́ sọ̀rọ̀ nǹkan márùn-ún ó fún aṣorúṣẹ́ bẹ́ẹ̀ ni kò fún aṣorúṣẹ́ yọ̀ kan nǹkan márùn-ún ló gbé wá ọ̀làdẹ́wò ni. ولنبلونكم بشيء من الخوف والجوع ẹ̀rù bíbá àdẹ́wò ni. والجوع ẹ̀rù bíbá àdẹ́wò ni. ونقص من الأموال àtàlẹ́kù owó àdẹ́wò ni. والأنفس àtàlẹ́kù ẹ̀mí bá àtàlẹ́kù sẹ́wọ̀n dá sí wa àdẹ́wò ni. والثمرات nǹkan oko wa kó jóná hàn lẹ́ẹ̀kan náà àdẹ́wò ni. وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. àwọn ọlọ́run ló ti jáde pé mùsíbà ni ọlọ́run ló ní mo kàkà lẹ̀ yìí bá a sọ fún wa à ń tọ́jà sí pé tó bá bá wọn. بشر الصابرين الذين إذا أصابتهم مصيبة mùsíbà yìí kàn wọ́n tó wá dá faradà fáwọn ọlọ́run ọlọ́run bá fún wọn ló dùn mọ́ o. قالوا إنا لله وإنا إليه راجعون. tó wá ka márùn-ún tó wá pè ní àdánwò ó ní dénjà ní mùsíbà yìí dákun fẹ́ni tó bá gbọ́n tá a bá ní kí ní mùsíbà ní dénjà ní kí là á ṣe. Àṣà fún sáfù dénjà ní nà. ọwọ́ aṣọ ipe áwùfù ó ládàáwò ni. والجود wọ́n ti wọ̀ pẹ̀lú ẹ̀ àtẹ̀bí ó sì wá aṣọ lùsà áwùfù tẹ́ gbàǹgbà wá tẹ́ gbàǹgbà wá àfẹ́ràn ọba àmọ́ àfẹ́bí ọba àmọ́ ó fún aṣọ lùsà rẹ̀ ní pẹ̀lú ìlà òfin kò rẹ́. إلى بإذن الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أتعبهم من الجوع وآمنهم من خوف ونقص من الأموال. Wàsàmárátì ó fún aṣọ lùsà méjèèjì náà owó rẹ̀ ń dínkù ọ̀fẹ́ ọ̀fẹ́ dínkù mọ́ èpè èso rẹ̀ oko rẹ̀ ń dínà ọ̀fẹ́ jóná mọ́ ọlọ́run ní solúsà kẹ́ní àtùbà fún ní sẹ́ẹ̀tì. وقل ادخلوا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. Bá ní solúsà fún ó sì ní pẹ́ńdà lórí mùsíbà ni ìta á pẹ́ mùsíbà tó yẹ ká sáfọ́ ọwá ní. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. ẹ pàdé ẹ kò sí ẹ fẹ́ sá fún ẹ pàdé kú.
ثم تردون إلى عالم الغيب والشهادة. àwọn adarí lọ bọ́lá ọba tó máa kọ̀kọ̀. والشهادة. ọba gbogbo nǹkan tó jẹ́ ìpàdébàtà adarí lọ bá. وينبئهم بما كنتم تعملون. الدنيا دار العمل. ilé iṣẹ́ ni bí ilé tá a ti ṣiṣẹ́ ni tó ọba ti ṣiṣẹ́ wá waste. mẹ́rẹ́kù kọ́ ọlọ́dẹ kúre àwọn òkò ṣiṣẹ́ rẹ ni òkò ọba ti ṣiṣẹ́ rẹ ò lè kúre. ọlọ́mọdé tẹ́tẹ́ ní kùtì dáadáa ó ṣiṣẹ́ kọ́ ọmọ tán ni tó ọba ṣiṣẹ́ kọ́ ọmọ tán ó finish. torí bẹ́ẹ̀ ọlọ́run wá màmá ọwọ́ agbẹ́kú kalẹ̀ nípa ẹni tí fi wọ́n sùn wọ́n kálukú àmọ́ mo fẹ́ lò lónìí bákan náà la kú tí bákan náà nìgbẹ́ yìí rí ẹ̀fọ́ bí mo bá tún ti dé àpò náà ni ìjàgbá náà ló ti gbẹ̀yẹ̀ dá ẹ̀yìn ju ẹni lọ. Mada ọ̀yàn ara ní mọ́dà lówó lọ sí tọ́jú ìjà sí à. Àmọ́ síbálẹ̀ ní ilẹ̀ ìdára ń sẹ́yìn àti àmẹ́dí àlàrún kálẹ̀ bí náà mọ̀nà àmìlù sọ́ọ̀lẹ̀ àti sàwá. Sàwá máa yá òun ọmọ máa jù ú sàwá yá kúmọ́. Àmọ́ síbálẹ̀ ní ilẹ̀ ìdára ń sẹ́yìn àti. Ọmọ láyé òfáyé kúlò kó o ti ṣe dáadáa kẹ́kẹ́. Ọdún sàkà nínú ayé sí rere àrí. Láàrin ọmọnìyàn àrí. Nínú sẹ̀mí rẹ̀ àrí. Láàrin wọn pẹ̀lú ọlọ́run àrí. Àwárí ìkẹ̀kẹ́ tó dáa tó ṣe láyé. Ìwọ tó wá láyé rough. Ọlọ́ ayé fake. Ọ̀tọ̀ ní kéèyàn fake ẹ̀. Ọ̀tọ̀ ní kéèyàn ọwọ́ fún ẹ̀. Méjèèjì lọ wá ṣe ọwọ́ fún ẹ̀. Ó fake ẹ̀. Ọlọ́run ní. Àwọn àṣìbọ́ọ̀dì méjìlá ọ̀rùn sẹ́yìn láti àmẹ́jì aláwọ̀ gálẹ́bì náà rẹ̀. Wàá mi ló sọ ẹ̀. Yìí bẹ́ẹ̀. Sàmáyà kò Ọlọ́run ẹjọ́ pẹ́jọ́ lè gbẹ̀ ń dáwọ́. social media tó wà ń bẹ àwọn mẹ́rin náà ní Ìwúyìwú lọ. Báńkì ní Jésù ọ̀gá fẹ́ ń lò wá ní ìbẹ̀jì òní. Òní sẹ́fẹ́. social media lélẹ̀ social media lélẹ̀ social media lélẹ̀ eléyìí live Ó lè rí ẹ̀rọ òní lónìí. Àwọn èèyàn wá jòkó yìí. Àwọn èèyàn tí wọ́n ṣeré ní ayé wò ní àyíké yẹn fi ṣeré. Ọdún ẹni kò ṣeré, ẹ̀sìn kò ṣeré, gbogbo nǹkan kò sáré mẹ́. Ilé ìfẹ́ ìmùdẹ́sì ṣe lọ́sọ bí lọ́dọ̀ wọn ní kíláàsì. Bàbá ọlọ́mọ ẹnu gbà tó kò lórí fóònù pé a sì ní ìdíyí nígbà yìí o. Mo ní sọ rọ́jọ́ tẹ mú ó ní agbára fún kọ́ yìí o kọ́kọ́ sílé bòlù kàràkárì kù yìí. Ọ̀nà bẹ̀rẹ̀ mu wà lọ́hùn. Àmọ́ sẹ́wù dá sí o, bí ìbá wa wá lónìí lòún pè é fún. Àdúró tó mo ṣe sáàfù tó bàbá yìí tó lọ kó fẹ́ náà. Ó sáàfù fẹ́ náà púpọ̀. Ọwọ́ sáàfù ṣe Hamada Tijani ní àbáwọ̀ sáàfù. Ọwọ́ sáàfù sáyé àwọn àgbàlagbà kọ̀ọ̀kan. Bàbá náà wá ní wọ́n bìà. Wọ̀bà tí bàbá yẹn ò ní ni pé ọdún ẹni wọn ń fẹ́jọ́ jìnnà. Oríṣiríṣi sọ̀tàbí sọ lẹ́ẹ̀kan ọ̀hún. Àwọn sì lọ fa lẹ́dà rẹ́ẹ̀tì láti ibi transformer mi. Bẹ́ẹ̀ni sẹ́gbà wọ́n ṣe. Dídé tó wá déhùn ní ìsìn
ìyá bàbá pẹ̀lú mi ìyá wà ní rẹ̀ tó kò sẹ́nìkan tó lè ṣe yímọ́ fún wọn. Pé gbogbo èèyàn làwọn ti bì lọ. Ìjọ àtiwájú àdìbàdìbìlà fáyì tí bàbá wa ti wà bẹ́ẹ̀. Ìwọ́n tó ti gbà fáwọn tó ti di ádìmí. Èmi ní bàbá bá tó bàbá lọ ibẹ̀ mi lọ. Ìka tí wọ́n bá sọ òun ni wọ́n ń ṣe. Bí bàbá yìí tí wọ́n ṣe kárí nù fẹ́ni kọ̀ọ̀kan nínú kọ̀ọ̀kan láì kọ̀ọ̀kan ẹ wo ṣẹ́ tí wọ́n kà kalẹ̀ tí bàbá yìí ṣe. Lẹ́nu wọn bá àsìkò díẹ̀ tó lò láyé. Bẹ́ẹ̀ máa ń dìsá gbogbo táìmù ẹ̀ àtẹ̀mí ẹ̀ àtàkùn rẹ̀ tó wá ní afẹ́sì tó ní afúfẹ́ dọ̀ tó wá lọ́dọ̀ Ọlọ́run à tó ọba rántí bí wọn lọ lọ́jọ́ kan àwọn kan wọ́n sẹ́yìn rẹ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ sẹ́yìn rẹ̀ bá lọ lù. Lọ́jọ́ kan náà lọ pé ẹjọ́ kẹjọ́ lè jẹ́ dáàbò. Àmọ́ àsìkò yẹ ní ìdájídà ọ̀hún sẹ́yìn àti ànàjẹ́ lọ́hún balẹ̀ dídà àmọ́nù àmínú sọ̀lẹ̀ àti sọ́wọ́ àmà ẹ̀hún àmọ́mọ́ tó sáàmà ẹ̀hún. Ọlọ́run ọjọ́ náà di ẹjọ́ tẹ̀ ń dá. Sáàmà ẹ̀hún mú. Ọlọ́run Muhammad sallallahu alaihi wasallam Ànábì tí ló yé wa bá a ti gbọdọ̀ lọ ayé tá a fi balance. Ó ní abá ti kú owó sọ́tà. Ìsàmẹ́ta. Ìdàmẹ́ta ìsánù ìkọta ayò àmọ́lù ilá mi fàlásí. Ìsánù kọ̀ tó dáwọn tí ń sọ kọ́ ìdá. Ìdàmẹ́ta bùn Ádámà ìkọta ayò àmọ́lù ilá mi fàlásí. Àní Muhammad sallallahu alaihi wasallam ó ní tí ọmọ Ànábì Ádámà bá ti kú. Ìkọta ayò àmọ́lù ilá mi fàlásí. Wọ́n ní tí ẹ̀rẹ́ ti bá ọkùn mẹ́ta àwọn àbá ní mẹ́ta ká náà fi yóò mẹ́rin ni. Ebe tó ọba pa ní mẹ́ta ó kù ká tẹ̀tẹ̀ fi kù. Ó ní Sọ̀dàkọ́tì járíyà. ó tún padà sókè náà ní pé Ìdàmẹ́ta bùn Ádámà ìkọta ayò àmọ́lù ilá àrùbáyé. Ilá mi fàlásí. ọwọ́ aka yìí pé Sọ́dọ̀kọ̀tì járíyà. ó lé ní Ilmi yúntàbà òbìyí. Ọ̀wọ́ládì sọ́ọ̀lì rí ẹ̀dọ̀ lẹ́wọ̀. tó ń ṣe kẹ́rin tó ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Nǹkan tẹ́ á A ní òun amọ́lù mú nílá mi. Amadu ẹlẹ́kẹ̀yẹ. Nǹkan tá a ní òun amọ́lù mú nílá mi sálá. Ṣé iṣẹ́ tó wáyé wá ṣe tán? Iṣẹ́ tó kú lé lérí òun àkọ́kọ́ nù. Adébúwá fẹ́ fi mẹ́ta àwọn ṣe sáré wù tẹ̀síìrì Amadu ni. Tẹ̀síìrì Amadu ni yí pé. Sọ́dọ̀kọ̀tì járíyà. Èyí jẹ́ kí sẹ́wọ̀n òkú sàdàkọ́ tó ń Járíyà. òun náà ní ló kú. Sàdàkọ́ tó járí àwọn èèyàn wá bẹ́ẹ̀sì ẹ̀ lérí kíni wọ́n bẹ́ẹ̀sì ẹ̀ lérí yí pé fàìrìn kí wọ́n pè é. Sọ́dẹ̀ sàárà kan téèyàn ń ṣe kíni. Járíyà. Wọ́n fún. Ibo ni sadakatu jariya. Sadakatu jariya tá a náà bí fa yẹn síbẹ̀ wọ́n ju bẹ́ẹ̀ lọ. Kí ni sadakatu jariya? Ó sùn nínú mọ́ àmàlà. Sọ́dọ̀kọ̀tì járíyà. Muhammadu ni nítorí tó bá sàrà sọ́yà tó bá jẹ́ ní sàrà ni. Yusuf Muhammadu ni pé báwo ló ṣe lè bá ogun ọmọ èèyàn lò. Humanity báwo ló ṣe tọ́sí láìfì èèyàn kọ̀ọ̀kan. Tó o bá tọ́sí láìfì wọn, tó o ṣe dáadáa pẹ̀lú wọn, tó o fún wọn sọ̀rọ̀ tó dáa, o pléṣì wọn, o ẹ̀mpáwà wọn. Lókùgbà tí wọ́n bá ń ṣeré tó o bá lọ, o máa gba kọ̀míṣà. Sọ́dọ̀kọ̀tì járíyà. Sadakatun Járíyà. ọjọ́ wo gbọ́ tẹ̀ kí ni máa dákẹ́ bá o. Sadakatun jariya. Òun ni oníjẹ́sẹ̀ rí ọ́tá ìṣẹ̀dá sí ìṣẹ́ni. Àdúnyà dárul amal. Lẹ́yìn ẹlẹ́ẹ̀kejì. Wà nílé yóò dábà òbí. Ẹni lẹ́yìn
lẹ́yìn tó bá sàdáká tó jáde á. ẹni ló ń tàbà òbí yìí. ìmọ̀ tó ní táwọn èèyàn ń sàǹfààní pẹ̀lẹ́ nọ́lẹ́jì ni mọ̀. bàbá máa gbé kalẹ̀ inú lóga mẹ́mbẹ́ balaga mbẹ́mbẹ́ fídíò mbẹ́mbẹ́ inú yàdísì mbẹ́mbẹ́ inú tẹ̀síìrì mbẹ́mbẹ́ ìmọ̀ pọ̀ ìran àmọ̀ kẹ́ni tàzọ́ wúfú. ẹni ń tàbà òbí yìí. àbá gbé kalẹ̀ ni nítorí inú tẹ́síkíà ni láti fi tún ọmọnìyàn ṣe láàrin òun àtọmọtọ́jà Muhammad àbọ̀sẹ̀ló pẹ̀lú ọlọ́run Muhammad àbọ̀sẹ̀ló pẹ̀lú ẹ̀dùn ọlọ́run lọ́jọ́ kẹ́rù àná ọmọ ṣe kọ́ ni afúlẹ́ẹ̀nù. ayélujára mi nù kọ́ni àfúlẹ̀ àmọ́ ntàsáká tàsáká sí ọ̀rọ̀ bí mọ́sọ̀lá. lo ìmáàmì tó ọgbà lọ́dà àwọn tí wọ́n ní bí wọ́n ti gbé ilé ọlọ́wọ́ bí mọ̀lánà Sheikh Alhaji Ibrahim radiyallahu ta'ala anhu mọ̀lánà Sheikh Ahmed Tijani lọ́wọ́ ìyẹn bá dé lónìí tí wọ́n bá ní súnfì ọ̀dà bẹ́ẹ̀ bá kàtírà dáadáa ó sọ pé kò sí kí n jẹ́ súnfì àbí tàtà ń gbóná ọwà ètò ọba ilé bẹ́ẹ̀ ní kẹ́ yọ kúrò. tọ́ba ilé níbẹ̀ òun náà yọ kú ìmọ̀ ohun tó bá wọ àwọn àfà ọ̀rọ̀ ọjọ́ nínú àwọn tí wọ́n ń bọ̀ tí wọ́n gbà láwọn àfà àwọn onímọ̀ nígbàdá tí wọ́n ń bẹ́ẹ̀ tí wọ́n ṣe lọ́gbàtà èèyàn bá ń ṣàǹfààní pẹ̀lú ẹ̀ tí wọ́n bá lọ tán. ọ̀yìn ni yóò dàgbà lórí. àǹfààní tí wọ́n ń ṣe èmi dáadáa rẹ̀ ọlọ́wọ́ sọ pé kí ni kọ́ máa lọ bá wọn láti kẹ́ àmà ẹlẹ́ẹ̀kẹta ló mọ́. ọ̀rọ̀ ní ìṣòro ẹ̀dùn lọ́wọ́. tó wá fọlọ́hùn mọ̀ ọmọ tí yẹn bí àtiwájú ayé wàhálà lónìí o abimọ asọmọdéke adékálé gbélé ọmọ àfọ abẹ́rẹ́ lé ọmọ jẹ mọ́ tọ́lọ́ ti kó òkú kó sọpọlọ ọmọ tí yẹn bá bí tó fẹ̀sì tọ́ alẹ́bí lọ́gbà tí ń bá ń ṣàdúrà fún ọ yá ọmọ bọ mẹ́tẹ̀ẹ̀ta yìí alẹ́bíṣe tẹ̀síìrù amalu iṣẹ́ rẹ̀ ibẹ̀ wọ́n ti lọ òye ṣiṣẹ́ mọ́ ó ti dọ̀lẹ́ àmọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí ti máa ń bẹ́ ńlẹ̀ fún ọ yá ọmọ wa ràn ọ́ lọ́wọ́ iṣẹ́ tá a ní ọ wáyé wá ṣe torí àdúnyà dàrọ̀ àmàlì. ẹ tó bá fẹ́ kó níbẹ̀ tí ó dẹ̀ síra. tó sì lọ́dọ̀ ọlọ́run dáadáa bọ́dà ń sọ pàtì bọ̀tán wò ní ìjọra wa bẹ́ẹ̀ ni kú òní jọra nínú bẹ́ẹ̀ ti sọ̀kalẹ̀ sí mi ọlọ́run yà kúre gbogbo yẹn tí ó kúre ní kọ́ọ̀bù náà páwọn kan ò ní kú èyí kúre ó lè fi kú kèfèrè yìí kó fi eku mú mi ní tọ́lá náà ti jọ ìwà bóun ṣe é gbẹ̀mí kèfèrè lọ́sọ́ọ̀bù wá kíá ìṣá. ولا نعقب إليه منكم ولا pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni tí ò ṣe ọlọ́run wò ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ o tó ọba wá kí ọ ṣe sùúrù bí ọba wá kílẹ̀ àjọ wà á dábàá lọ sí ṣúwàtù nàṣẹ àti gbogbo nàṣẹ àti délẹ̀ látòkè délẹ̀ kò sí tọrọ òun bẹ́ẹ̀. wọ́n mẹ́sì àti gárígọ́ wọ́n mẹ́sì bọ̀ọ̀tì mẹ́sítọ́ wọ́n sábì àti sábà fẹsàbí bọ̀ọ̀tì sábùkọ́ ìfọ̀límù dáàbò tí àwọn wá. Nasi àtẹ̀lẹ́gbọ́. Lánàá ayé tó tu àmà yìí pé wọ́n yé tẹ̀lé gègèrè ní pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. Wọ́n wá lọ sí wọ́n ní ìfàmìlì ayẹyẹ ọ̀kan tani tírílíọ̀nù náà lọ sí pàtó lórí sáyà náìtì. Wọ́n ti mọ̀ pé ẹni tí ọba ṣe ọlọ́run kú wọn ní gbẹ̀mí pẹ̀lẹ́pẹ̀lẹ́. Tọ́ba ti wà láyé tọ́ba ayé jẹ́ tọ́ba lẹ̀ jẹ́ tọ́ba fẹ́ lọ́dọ̀ ọlọ́run òun náà lọ jákujàku ni. Ọ̀gá ọ̀sìn nígbà yìí ìṣirò ìlú ìbá máa di ọ̀hún bí ọmọ ọdún ọdún bá kí ẹ̀wọ̀n ọdún ọ̀hún.
jẹ́ tó bá fi ọrọ̀ ọ̀tún ọ̀jẹ̀ mọ́ o. Ìtọ́lọ̀ bá fi ọrọ̀ mọ́jọ ọ̀tún ọ̀jẹ̀ o, ọ̀jẹ̀ máa rọ̀ nǹkan o. Nínú tọrọ ní fèrè náà, gbogbo nǹkan ló fi rọ, gbogbo téèyàn á bí jálábára láyé ní fèrè náà fi jálábára. Ànábì ẹ̀dẹ́ wọ́n ẹ̀sìn ọ̀wọ́ létí. Èmi ní di ọkàn rẹ̀. Wọ́n kìlọ̀ fún ọ̀gbọ́. Wọ́n gbé sọ́tún. Wọ́n gbé sọ́tún. Mílíọ̀nù ọ̀gbọ́. Ẹ̀mí tó nífẹ̀ẹ́ táàyè. Nígbà tó wá fẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó wá rí. Nítorí sórí gbogbo ìtàgé tá a máa ṣe ọjọ́ tí òótọ́ bá dé. Kò ní ìdíwọ́ sí wáàsí fún ẹnì kankan o. Òun kò dé wáàsí máa. Níjọ́ tí ọba dé. Ìdí à ń pè lóòótọ́ ń tọ́ bá ti dé. Kò náà kò ní ṣe wáàsí fún un. Ìjọ́ tó tó dé bá fi yóò náà. Wọ́n ti pariwo pọ̀. Wọ́n níjọ́ tó tó dé bá fi rẹ̀ hàn. Àgbá ìlà àti àgbà òun gẹ́gù. Agbára tó ní náà ní fi ń bá Musa fà. Ilẹ̀ fún ọ̀fẹ́ lọ, òun Musa wá fà. Musa lọ ilé Musa pẹ̀lú àwọn tọ́rẹ́gì. Ó sì dá àwọn ọmọ ogun tó jẹ́ ráǹkì. Ìwọ̀n àròkó wọn bá Musa. Àwọn ọjọ́ Musa ẹ̀gbọ́n gbà wọ́n. Wọ́n sọ yí pé ọba Musa ní kò ní bá wa. Àtà ìlà àti àgbà òun gẹ́gù. Musa wá kọjá. Ó rò pé Musa ti kọjá náà ló wọ́n kọjá. Nígbà tó dé àyè àgbà ni ọlọ́ọ̀ni ilẹ̀ mú un. Bọ́ọ̀là! Nígbà tí wàá mú sóòtọ́ wá dé tó dé ikú dé. Bọ́ọ̀là á máa ń tó ẹ̀nà wúlò. Ilẹ̀ lẹ́sí àmàlà ti bí ìbánu Ísírẹ́lì. Ọwọ́ ó ti ní òótọ́. Ẹni wọ́n ní orí tí ò rí ọmọ àrí ìgbà tí ó tọ́ dé tí kú dé ó ní àbájú ànàwó láìlà ìlàlẹ̀ sí àbàlá tí bí ìbànú sọ ìdà. Gbà fún tani ọba àwọn àbàní Ísírẹ́lì tí wọ́n ń gbé látijọ́ ìhùn ó lè mìíràn wá gbà ní. Wà á dàbí náà lè mùsùlùmí. Wọ́n kí èsà ni mi. Ànábì ni máa kọ́ làlá ìlà àti ìlànà àdàkọ́lá ìjà náà. Ànábì ò sì ní burọ́. Kéde àbámá ìlànà àyọ̀wá ìdílé náà. Láìláìlá òfin ó náà ṣe òun. Kò sí ní jẹ́ tóbi láìláìlá ọ̀rọ̀ yìí pé. Àmọ́tò ànáwó láìlà ìlàlẹ́bí àmọ́ra tí bí ìbánú Ísírẹ́lì. Òun gbà ìtumọ̀ rẹ̀ nítorí ìdí ni ẹ́. Ibi láìlá mo tún á gbà fún ọba táwọn bàní Ísírẹ́lì gbà fún. Wàá dàbí náà mùsùlùmí. Òun wá ti máa lérí bóun gbà. Ó ní mo di mùsùlùmí lónìí. Ọlọ́run lè wá jẹ́ nísìnyí. Ó ti bá. Kọ̀kọ́ ní àṣẹ ìta àkọ́bí nínú ọ̀pọ̀ ń tà mí náà ìròyìn sí bí. Ó wà fún dànù ọ̀ yìí máa létí o. Yìí máa létí o. Má jẹ́ ó létí o, yìí máa létí o. Lẹ́yìn láti láìláì láwù ló ṣe ní ọ̀pá máa ń. Ìmánì ló gbé wá òun ìgbà tó lójú ẹ̀sá Ọlọ́run ló ti lé Ọlọ́run ní àlè àná. Kọ̀kọ́ ní àṣẹ ìta àkọ́bí lọ́wọ́ kò ń tà mí náà ní mo sì rí náà. Ó ti ṣẹ́jú. Ìwọ Fìrónà ó ti ṣẹ́jú láyé. Ó ti balẹ̀ jẹ́ jù. Ọlọ́run ní ọ̀pọ̀ àná àwọn òbílẹ̀ jẹ́ tó filẹ̀ jẹ́. Àbábàlìyá ó mà. Ọlọ́run ní. Bàlìyá ó mà. Àbíyá ọ̀gbọ́dọ̀ ní lónìí. Lùnà jí kàbí bàdá ní kàlí tẹ̀kùn náà nígbà ní kàlí bàgà áyà. Ọlọ́run ní kó lọ fọ́ọ̀mù tó tọ́jà àti tó wù. Ọwọ́ àtẹ̀sí. Àkàtà ńláwúlẹ̀ Ọ̀gá kọ́kọ́ òkú jẹ́ ìbámu láyé. Ọlọ́run ò ní tẹ̀lé. Ní ìní jẹ́ kó tẹ̀lé. Lùnà jí kàbí bàdá ní kà. Ara rẹ̀ wà bọ̀rọ̀ gidi bẹ́ẹ̀. Lìtẹ̀kùn náà nígbà ní kàlí bàgà áyà. Fún gbogbo àwọn tí ń pọ̀ lẹ́yìn rẹ̀ tí wọ́n ń ṣe bí rẹ̀ kí wọ́n máa rí ọ ní àmì yìí pé ibi tí yìí tẹ́ sí nìyí.
وإن كثيرا من الناس. àfọ àdàbọ̀ ọ̀jọ̀gbọ́n tó ń fi sọ yí pé wọ́n tẹ́lẹ̀ rẹ̀ lè lè yà yí. Àyí. Kí ló bá lọ bá ibi náà lè rà ẹ̀ ń gbọ́? Àbáwọ̀ náà. Abálu. Kí ló bá lọ bá ibi náà lè rà ẹ̀ ń gbọ́? Kàánà lè bá o. Kàánẹ́kà. Láàdẹ̀sùn wọ́n lè bá o dàgbà. Wọ́n ní àyí. Kí ló bá lọ bá ibi náà lè rà ẹ̀ ń gbọ́? Èrè ọmọ ìyá mi ń bá lùkọ́ níbi kàlẹ́ ìṣẹ̀. Ẹ̀mí rẹ̀ ń le tó báyìí. Ẹ̀mí rẹ̀ wá lé bí irin. Kàánẹ́kà láàdẹ̀sùn wọ́n lè bá o dàgbà. Ọmọ tó kú rẹ̀. Nígbà tó dá pé ọ̀rọ̀ ẹgbẹ́ ìfẹ́ lílé yàtọ̀ máa ń wọ nẹ́tíwọ́ọ̀kì. Àlẹ́ ayébúlé lẹ́sí iná pàná ìwà bá dúró. Ìwọ́n tó múra sínú ẹ̀sẹ̀. Mo pè ọ́ ìwọ́n tó múra sínú ayé. Yàbúlé lẹ́bí. Ìwọ́n tó pàtàkì nínú ayé ipò tó ọjẹ́ ní. Ẹ̀sìn lọ́tọ̀ ọjẹ́ ní ẹ̀sìn tẹlomi jẹ. Àrògbọ̀n ti dá ọjẹ́ lómi lọ. Ìmọ̀tọ̀ ọjẹ́ ní ìmọ̀ tẹlomi jẹ. Ibi ibi tá a wà ní kílẹ̀ ní òtún sọ. Ọ̀dà tẹlomi jẹ. Agbára tẹlomi jẹ. Gbogbo ntọ́nà tó ọjẹ́ lónìí rẹ̀. Àlẹ́ ayébúlé lẹ́sí iná pàná ìwà bá dúró. Àbáwọ̀lá ìmọ̀ ẹ̀dọ́rù ìdẹ́rùbọ̀. Ọmọ àwọn tó lọ ní ọ́. Àbùnà lẹ́sí iná pàná ìwà bá dúró. Wọ́n lọ torí káwọ́ sẹ́kù. Ibi wọ́n lọ òun kálukú wọn lọ. وبعد بسعدك منك أسقى وبعد بسعدك منك أسقى ولا لك غير تقوى الله زاد إذا جعلت إلى الله لترضى إذا أسرت. Fẹ́rẹ́ náà mo dọ́jà tán. Ọlọ́run tí ó ṣe wá lọ́rọ̀ Ọlọ́run ló ti létí ó ti kọjá. Ìsọ́nùlẹ̀ ayé nìyẹn. Tọ́lọ́ wo fi hàn wáyé pé ọgbà àwọn tẹ́lẹ̀ wọn bá le tí ọba rọ̀ tó sẹ́lọ̀ tó fi kú. Torí tútúbá tí máa ń tẹ̀lé omi jẹ mo ní tí kìbá ń fẹ́ mo bá ti ṣe é níṣẹ́ Ọlọ́run mo dúró bẹ́ẹ̀ ni ó ní géèjì o. Ó ní géèjì ó sì ní táìmù. Mo bá ti ṣe é mo ṣe Ọlọ́run forí jẹ ọ̀nà kókó tí gbà forí jì. إنما التوبة على الذين الذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب. Àbẹ́yìn wọn bá tí wọ́n ṣe mistakenly. Wọ́n ṣe ṣìṣe ni wọn máma kò sì pẹ́ tí wọ́n ní fàforíjì lé bàbá ìfàní lé bàbá. فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما. وليست التوبة للذين يعملون السيئات حتى إذا أدركهم الموت. Ọ̀padà ikú fi wá dé lọ́dún ọ̀. Kọ́lá ìní tùbútù rẹ̀. Àwọn ọmọ tó bá lè kọ́ bí wa. Àwọn kan wáyé ìgbàdá fún wọn. Aláàfin ló 300 years, 400 years, 800 years, 900 years. Ànábì Nuhu òun lò 1,000. Lọ́dọ̀ àwọn akẹ́rù 1,150. Amẹ́ríkà bá ní fi délẹ̀ òní 950. 950. Nígbà tá a ná ọ̀gá sí wóde. Ó ní àmàrò ọmọdé. Àmàrò ọmọdé máa bẹ̀rẹ̀ sí ti náà wọ́n sàbòrín. Ó ní ìdílé òní láàrin 60 to 70 lọ. Èyí tó ọba ikú bónọ́ọ̀sì ọjà kùtù ìtúwọ́. Ẹbí mòmìnì ní bàbá wa ibi tí wọ́n á sọ̀ kalẹ̀ sí wọn. Ọlọ́run ní ẹbí gègé nílò òwúrò yìí. Débi tí a gbẹ̀mí mòmìnì lọ tààrí nǹkan. Ọwọ́ nílé mi ọlọ́run ọba bí iṣẹ́ máa ń tẹ̀lé mòmìnì àyàkọ̀ kàrálẹ̀.
ọlọ́run ní bẹ́ẹ̀ ti ṣe máa ń jẹ̀ ní àtọ́bá jẹ́ mú mi ní. ومريم وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي إنك بيتا في الجنة. méjèèjì ni ẹbí fírọ́nà ti bọ́ fáwọn ẹbí ìyàwó ti bọ́ ẹbí ọkọ tí òsì náà wò bọ́ọ̀lù ti gbà á. wá wo Ásíà tó ń wá sí ọlọ́run látara bìyẹ́wò náà nígbà tẹ́yìn tẹ̀ wá fẹ́ bọ́ sí sílẹ̀ ní kí wọ́n ṣe ládòrè dẹ́kun mélòó lẹ́nu Ásíà tí ní sọ fọ́lọ́ ọ̀rọ̀ màláìkà sẹ́. ọlọ́tí èdè yẹn tó ní o. wọ́n gbà dìjẹ́ náà pé màláìkà wà láàyè sí èdè yẹn tó ní. lọ́ba dé yẹn gbójú ẹ̀ tán kí lọ́kọ̀ pẹ̀lú màláìkà kan. màláìkà ní oníṣẹ́ wa ní àdìjẹ́ nínú oníṣẹ́ wa ní. wọ́n kàdí kàrá ní abàní ádámà. wà á mẹ́lẹ́ òfin ìpínlẹ̀ Buhari ó ní wọ́n máa sì wá ní. ìjọ wọn jọ ànábì Ibrahim sínú ná wọn lọ bá. màláìkà lọ bá Ọlọ́run ò ní ìdí rẹ. ó ní àrà òun fẹ́ Ọlọ́run ò ní ìdí rẹ. nígbà tó dójú ẹ̀ta Ọlọ́run ọba ló pè Ọlọ́run wá dé. Ásíà wá sí Ọlọ́run wá fẹ́ lọ àlìkíyámà. ó wá fi Ọlọ́run láwọn èyí pé. ọ̀la ti rọ́bì búdì yìí nàgàbẹ́ ìdá òmìnir ìjànà. ń bọ̀ wá bọ́ ní ìṣe o. máa malẹ́kà fún mi láti ìjànà ní ìsìn máa malẹ́kà. wà á jìnnì mi fìrí ọ̀nà àmàlì. ìyàgbé lọ́wọ́ fìrí ọ̀nà yá ti ṣe àbúrò ọwọ́ rẹ̀ ọ̀nà jìnnì. ìnáyìí mi sọ̀rọ̀ mi. àjàrà kò sí àwọn ọlọ́run ló ti yá. iṣẹ́ tó ṣe kalẹ̀ ó ti sáfù ẹ̀. ẹ máa malẹ́ fún láti ìjànà kó sì máa wọlé rẹ̀ kó máa wù tí ò dé sí. tí bá ti wo mi tó dé tí gbogbo ìnira àní tí wọ́n fara níhùn kò lè rí i mọ́. so bí a bá sin Ọlọ́run a máa sọ ìgbàgbọ́ àìsàn lọ ní ìsìn yóò máa dùn wá dáadáa ní oúnjẹ ní àmọ́ tí a bá sin Ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ sì ni tí a bá sin Ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ sì ni àmọ́ tí a bá sin Ọlọ́run ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ wàhálà yìí o tí a bá ìpín sin Ọlọ́run ọ̀sẹ̀ kù ní àbá sẹ̀tàrù ṣe sẹ̀tàrù sọ ní àkànní Ibrahim sọ pé fásúrà tó mọ̀tá dẹ́fà ló. ní bíkọ́ àbíkọ́ àdàzú. ó ní mọ́tà dẹ́fà ló. dẹ́fà ló ní bíkọ́ àbíkọ́ àdàzú. ó ní àgbàkọ́ ní mọ́lẹ̀. káyèrà làwùkádà mọ́kúsíra. ó ní àgbà ní mọ́lẹ̀. ọjà wíru rọ́bà wà nípa mọ́tàfọ́dìlá. bíkọ́bùrí wàyùtì àbùdàmà kúndùrà yàrá. Baba Sheikh Mudasir ọlọmọdé Sheikh Mudasir ọlọmọdé abẹ́rẹ́ ni wá. Baba Sheikh Mudasir ọlọmọdé ayọ̀. Baba Sheikh Mudasir ọlọmọdé ayọ̀ ló sì wá. Baba Sheikh Mudasir ọlọmọdé àgbà wọn. Baba Sheikh Mudasir ọlọmọdé àgbà wọn lẹ́rú. Àtàwọn tó bí wọn. Àtàwọn tó bí wọn. Àtàwọn àfa wọn. Àtàwọn àfa wọn. Wọ́n dọ̀dọ̀ Mọ̀lánà Sheikh Ibrahim. Wọ́n dọ̀dọ̀ Mọ̀lánà Sheikh Ibrahim. Wọ́n dọ̀dọ̀ Sheikh Saidi Alisis. Wọ́n dọ̀dọ̀ Sheikh Saidi Alisis. Ìkàlùkù àgbàlagbà tó ti lọ. Ìkàlùkù àgbàlagbà tó ti lọ. Bàbá Alósòdì ni. Bàbá Alósòdì ni. Bàbá Anúrò Akímọ̀. Bàbá Anúrò Akímọ̀ ni. Àwọn àgbàlagbà wa. Gbogbo àwọn àgbàlagbà wa pọ̀. Bàbá àwọn wọlábí ni. Bàbá Sheikh Miskin ni. Ọlọ́run yóò sí gbogbo wọn. Gbogbo àwọn àlífà tí wọ́n ti lọ. Ọlọ́mọ ayọ́lú sí wọn. Bàbá Sheikh bàbá ṣe Adam. Ọlọ́mọ ayọ́lú sí wọn. Bàbá Sheikh Gabadu Dina Adabi. Bàbá alágbàrí Gidoma. Bàbá alágbàjì. Bàbá ayọ́lú sí gbogbo wọn. Bàbá Amani Àgbà. Ọlọ́mọ ayọ́lú sí wọn. Yẹ́mi Tòní Ogun. Bàbá wa kọ̀rọ̀. Ọlọ́mọ ayọ́lú sí gbogbo wọn. Bismillah kúrò Amanda Ekulala Adela Sawala Ekulala. Ọba tó wá kú. Ọba tó wá kú. Àti bàbá Alimọ́tò ló lọ fà. Ayatul Kursi. Bàbá Fanta. Bàbá Fanta. Bismillah kúrò. أمرتنا بدعائك وعدتنا بإجابة وقدرناك كما أمرتنا كما وعدتنا يا ذا الجلال والإكرام آمين باسم حاكم لا حول ولا قوة إلا بالله العلي العظيم أبا إلوبي Ọba ìlú gbàyè. Ọlọ́mọ adó ti wọ́n. أبا Alhaji Abdul Gani. Ọba Alhaji Abdul Gani gbàyè. Ọlọ́mọ adó ti wọ́n. Inna atainaka.
سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.